You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Ìkíni náà ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá gbogbo wa. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Olúwa ṣe gidigidi gan-an. Olúwa ṣe mú ayé wa púpọ̀. Olúwa ṣe mú ayé wa púpọ̀. Olúwa ṣe mú ayé wa púpọ̀. Títí láéláé láàmà dúpẹ́ fún un. Ọlọ́run wa ní kọ́ ọpẹ́ wa kò ní dàrú aláyà lápò ọpẹ́ wa náà á sì yá fi wa gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣe àforíjì wa. Lẹ́yìn náà máa fi àsìkò yìí kí àwọn elders tó wà lórí ìjókòó tó bá ní èmi board of trustees àwọn elders kan ló parapọ̀ lórí jẹ́ o. Yóò tó bẹ́ẹ̀ o, mo kí gbogbo wọn pátápátá tí bá ní kí n máa dárúkọ níkọ̀ọ̀kan àsìkò á lọ ṣùgbọ́n ìníṣàlàyé recognize alàgbà Túbọ̀sún Ọdúnsì ẹ̀rọ àmì fún ọlátọ̀ọ́. We initialize, recognize, Babangbalai, from that work. We initialize, recognize, Sifoko Buddha. I like the Bangladesh, Sifoko Buddha, from that work. Alaga, Olofano, from that work. Àwọn míì ló sì bí àwọn àgbàlagbà obìnrin náà àwọn ọ̀ya wọn wá ní ìjẹta adúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣe ẹ̀kọ́ àtẹ̀lé gbogbo ara wọn ìrìn àjò àdúgbò dé àdẹ̀mọ́ gbogbo méje mẹ́fà tó ní kálukú ṣe ọlọ́run aṣọ ilé sàn ẹ̀sọ́ iná ẹ̀rọ ọlọ́run aṣọ ní gbogbo àwọn àgbàgbà náà tó kù tí wọ́n jẹ́ àgbàgbà ìlérí tọ́ọ̀sì bí màá yá nínú barista ó sọ pé lórí ẹ bá ṣe fún òṣèré bí kàlẹ́ bá ṣe fún òṣèré ọlọ́run aṣọ ẹ̀sán fún gbogbo wọn ọlọ́run aláhàlá. Màá wá fi àsìkò yìí kí gbogbo àwọn tó jẹ́ member of board of trustees táàsùn táàwò inú wa dùn gan I must confess inú wa dùn gan wípé ó ń jọ ọ́ bọ̀ ó ń ṣe kí ni píṣọ̀ tá a ní fún tampa ó ń jọ ọ́ bọ̀ ọlọ́run àjẹ́ kó jọ ọ́ nílẹ̀ ọlọ́run àjẹ́ kó jọ ọ́ nílẹ̀ á lè jọ ọ́ nílẹ̀ dáadáa lágbára náà inú wa dùn ìdí fẹ́ kápá lásìkò ṣùgbọ́n máa kí ẹni ta kò jọ́nà náà wípé ẹ̀yin àtẹ̀yìn kan ẹlọgbẹ́lẹ̀ ẹ̀pẹ́ẹ̀k ẹ̀rí àwọn kankan ẹ̀lẹ́ foundation ẹ̀jẹ̀ kó solid tọ́lẹ̀ ṣe tó solid òun náà ni àgbà kí yẹmi ṣó láti wá. Nígbà tí ó wá pé ẹgbẹ́ ká yàn wọ́n àtúntò ìfúnlélé òbílé ẹtù tó náà pàdé ó bá dé tó lápẹẹrẹ ìdí torí tó wà pàdé tó lápẹẹrẹ èyí dúró báyìí ẹ̀ka ẹ̀ka fún àtọ̀rọ̀. Màá wá kí àwọn the present executive tó wà pẹ̀lú látòrí Ọ̀túnba Àmúṣàn
ìlú láti àti gbogbo àwọn tó jẹ́ executive pátápátá wọ́n ní àjèjì ọwọ́ kan gbogbo lábúrú àgbájọwọ́ la ń ṣe kí ni láti sọ̀yà wọ́n dẹ̀ kún ara wọn ìwọ̀nba advice kan máa ní wípé ẹni tí ò bá tí máa ṣe dáadáa kó tètè pawọ́pọ̀ kó máa ṣe dáadáa kó lè bá àtàgbà yẹn lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Múṣàn níbí nítorí pé ìdí tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo rí pé táwa apply níjọ́ wọn àdúrà tí ń bọ̀ ìfẹ́ dárúkọ ọ̀dà tí ń bọ̀ yẹn níjọ́ wọn àná tá tí ń bọ̀ táwa kan tá wà nípò tó wà sí tá tí ń bọ̀ òun náà apply ó dẹ̀ ní dáa kí ni kan náà dedication àti commitment wọ́n wà dedicated sí gbogbo tó ń ṣe pátápátá commitment wọn lè dúró ní ìrùkọ́ lówó kankan báwa náà ṣe rí lọ́nà lọ́wọ́ inú mi dùn níbi wọ́n ní bó ṣe rí nígbà yẹn ó fi hàn ó kúrò fún àwọn lọ́mọ àsọ̀tọ̀ àwọn bàbá yẹn àti ẹ̀kọ́ wọn tó ń ṣe àwọn kan ṣe wọn ọmọ bó ṣe rí bẹ̀rẹ̀ àwọn fúnra wọn ti mọ bó ṣe rí nísìnyí mo dúpẹ́ lọ́wọ́ ni ẹ ṣe yí lágbára náà ẹ gbé jáde lágbára náà Amusan you tried a lot nípa mi láti rí. Ìrèsí kan tó fà ní pé ọmọ olórí pàtàkì ní ti máa ń pè é ó kọ ó pèrè ní má tẹ àkàrà lẹ̀. Bí òmùrúkọ tọ̀ wẹ̀ tó ó pèrè ní má tẹ àkàrà lẹ̀. Nítorí pé Amusan ò tẹ àkàrà lẹ̀. Ṣé mo wọ́n lè fi ìgbà executive ayé lọ́kàn bá wọn lè pàdé o. Màá wá gbogbo àwọn executive yẹn pátápátá kan jọ wọ́n túbọ̀ máa gbárùkù tì. Àwa náà ní dákẹ́ àlè ń jẹ́ kí gbogbo àwọn iṣẹ́ pọ̀ lẹ́yìn máa ṣe. Iṣẹ́ ṣe kí ni iṣẹ́ pọ̀ tó bá ṣe tiẹ̀ tó bá kúrò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n bá tún débẹ̀ kò ṣiṣẹ́ yẹn tán tẹ́lẹ̀ bí wọ́n bá tún débẹ̀ kò ṣiṣẹ́ yẹn tán níwọ̀n bá àgbàdo láti wá ìlọsí síwájú tẹ́lẹ̀ lè ṣe máa pọ̀ ni. Wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ ìfẹ́ tí much of the time. Ẹ jẹ́ kí àpọ́nlẹ̀ tí wọ́n ti mú sàtífíkẹ́tì fún mi kò ní sọ̀rọ̀. Lágbára náà kò ní sọ̀rọ̀. Irú ẹ̀ nínú iṣẹ́ tó ṣe nítorí fún wa tó lè gba fẹ́ bẹ̀rẹ̀ nígbà yẹn ní One Love Theatre Art Mission Picture Traditional Association of Nigeria. Àwa ò pé One Love yẹn ó dẹ̀ ṣiṣẹ́ tọ̀ láì sọ fún ẹnikẹ́ni èmi ò gbọ́ ọ̀tí tán ní gbogbo ìta máa sáìn ọ̀tí tó débi pé ẹ̀kú lè ṣe láìpẹ́ ẹ̀kú lè ṣe àdìgbò bàbá àdì ṣe bàbá yìí àtàwọn ọ̀tọ̀ sí tó kù náà tó gbé wá ìgbà ẹni tó mọ̀ wọ́n lè ṣe wọ́n lè ṣe ẹ bá mi fún ọ láti. Bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó sọ fún mi lóòtù sílẹ̀ ẹjọ́ mi ní sábà ẹjọ́ èyí lórí sọ àyà àdúgbò wọ́n ti sọ ìkan náà nípa iṣu káàkiri àwọn ṣiṣẹ́ mo máa ń mú wípé ó ti ń wá bẹ́ẹ̀ látẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì tó lè máa ń dùn mí lọ́kàn wípé àwọn tó ń dáwọ́ ẹgbẹ́ ìlú wọn níṣẹ́ yìí ṣe bí wọ́n ṣe sọ yẹn gẹ́gẹ́ tó dúró ìpínlẹ̀ kan tí màá fi kún nígbà tó sọ pé o lè pe ọmọ ẹgbẹ́ mi o tó bá ti ní kíní lọ́wọ́ ẹjọ́ tó bá ti cast ìdíyìn yẹn kó tó pe ọmọ ẹgbẹ́ mi bí pé kò sọ ọmọ ẹgbẹ́ tó lè ṣe kíní nínú ẹgbẹ́ wa. Wàá rí pé kò sẹ́ni tó lè ṣe nínú ẹgbẹ́ wa. Ẹ má jẹ́ ká fi gbìgbìgbì cast ẹ farabalẹ̀ ó sì tó. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.